kìí ṣe wíkè da ìyàwó social media bí ọkọ social media ẹlòmíì ti rí èrè yóò pọ̀ bẹ Káyọ̀dé Búoyè ẹ káàbọ̀ Lukman Idris ẹ káàfọn èmi náà kí yín o Professor Ọlásẹ̀yìndé Ṣẹ́gun ẹ káàbọ̀ sí eré ètò kìí ṣe wí ìyàwó eré social media ìdá àbí ọkọ eré social media ẹlòmíì ti rí èrè yóò pọ̀ lérí social media lọ́pọ̀lọpọ̀ dáadáa yí ìgbéyàwó sì ń dùn yóò ń lárinrin ẹlòmíì ti fẹ́ra wọn lérí social media ọdún 10 ọdún 15 lérí social media nígbà yìí ayé àárín ní bí magazine ti máa ń bẹ yẹn máa ń gbé sórí magazine ẹlòmíì ti fẹ́ra wọn láyé gbọ̀hún tó èmi náà kí yín Mr. Káyọ̀dé Búoyè ẹ ṣeun gan ni o Azan Taiwo ẹ ṣeun gan ni o yẹn ti rí èrè yóò pọ̀ níbẹ̀ àmọ́ bá a bá kó ìgbéyàwó ogún lẹ̀ lérí social media ẹ rí bóyá bíi 3 4 òun ló ládùn ló lárinrin dáadáa torí àwọn ìgbésẹ̀ báyìí yìí àgbémọ́ ó fà púpọ̀ ẹ wo gbogbo ìgbésẹ̀ ya kàkalẹ̀ yìí ran òbí ayéṣe ìgbésẹ̀ ní fojú sóde ní wà ẹni yóò bá wù wọ́n bóyá ẹni AB Malik ẹ káàbọ̀ o bóyá ẹni yóò dúdú ló wù ọ́ ni ọ̀ wá bóyá ẹni yóò pupa ló wù ọ́ ni ọ̀ wá àmọ́ kéèkan ṣe wúto ó tiẹ̀ ti á sú mi mò ń wọ́yàwó mò ń wọ́kọ akànlérí social media bóyá àríwó lówó lọ́wọ́ bóyá àkànrí kinní kan bàbá wíyè ló ní ó ń jẹ́ ọ̀kẹ́ kan ọ̀kẹ́ kan ọ̀kẹ́ èèwọ̀n bí mo ṣe lè pè láyè sí o èrò ọ̀kẹ́ kan ó ní ìtumọ̀ mọ́ nísìnyí o torí àná ìhòòhò ànáwó ọjọ́ ọmọ bàbá o àná mọ́ Ọpẹ́yẹmí Àyàntóyè ẹkún o ànáwó ọjọ́ ọmọ bàbá o àmọ́ ní ayé ìsinyìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ kè sí gbogbo orú ìgbésẹ̀ yìí mọ́ gbogbo ìfojúsóde ìwádìí wító ẹnìyà fẹ́fẹ́ ara abo ni ṣé kìí ṣe bí wọ́n máa ń jalè nínú ìdílé wọn ṣé ń máa jalè ní ìdílé wọn ṣé kìí ṣe ní gbèsè ní wọn ṣé kìí ṣe àrùn kọ̀ọ̀kan yìí máa ń ṣe wọn akàntí bára pàdé akàntí fẹ́ra lọ́jọ́ tó ní òtò níní kèsí bí bóyá nìkan ló ń bẹ láàrin yóò rán ni sí ni kèsí mọ́ akàntí wò lè rí Facebook wò rọ́kùnrin yóò fáìn yóò rẹ́ni yìí mò ń fẹ́ yóò wù mí àwọn jọ ń chaàtì abẹ̀rẹ̀ àmbídètì náà nu ọkùnrin náà wo rí Facebook ó kàn rọ ọmọbìnrin yóò kàn yóò dáa yóò rẹwà ó kàn fẹ́ ni àmọ́ òbí ran àmọ́ òbí irú èèyàn báyìí ọ̀kan làwọn làwà Ọlábánjí Rónkẹ́ Ògúnmẹ́fun ẹ káàbọ̀ o àmọ́ òbí yóò bí ẹni ìyàwó àmọ́ òbí yóò bí ọkọ gbogbo orú àwọn ìgbésẹ̀ báyìí ó kó bá ìgbéyàwó míì ẹ̀yin ẹ wo bí àwọn ẹbí ìkọ̀sí ìkọra ẹni lẹ̀ bó ti pọ̀ tó Sulaiman Owólabí ẹ kú iṣẹ́ ìlú Olúwa yóò wà pẹ̀lú yín Ọlọ́run kò ní jẹ́ kí ẹ sì ẹ̀rọ sọ àmì o ẹ ṣeun gan ni o Mr. Sulaiman Owólabí mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run ètùn ilé àti ọ̀nà tẹ̀yìn náà ṣe o Ajé Àyìndé ẹ káàbọ̀ o John Adéníyì ẹ kún o láti Òrò Àgọ́ ẹ káàbọ̀ o mo kí yín tòrò àgọ́ ó ní bàbá wo iye ìgbéyàwó yóò ti mórí sánpọ́n ìgbéyàwó yóò ti mérí sánpọ́n ló pọ̀ jù lóde òní torí wí gbogbo social media ti pọ̀ jù ẹ mọ̀ sí mi gẹ́gẹ́ bí mo ti sọ Ọlájídé Ọlálékan Olúṣọlá ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ social media ẹlòmíì rere níbẹ̀ o owó lẹwà Àríkẹ́ Àdé ẹ káàbọ̀ o gẹ́gẹ́ bí mo ti ṣe sọ kìí ṣe gbogbo ìyàwó social media ní kèdá àbí ọkọ social media ní kèdá ẹlòmíì rí èrè yóò pọ̀ níbẹ̀ ṣé ẹ mọ̀ níbi yẹn bá sì rí ìkùn yóò dáa náà àmọ́ rí ìkùn yéè dáa àmọ́ yóò bàjẹ́ jù níbẹ̀ òun ló pọ̀ jù ẹ̀yin ẹ ti bí ẹ wo ìyàwó yóò fẹ́ yìí òbí ẹ mọ òbí rẹ ìyá mi ẹ kún wá kèrèdélé o èmi náà kí yín o ọ̀kan láwọn làwà ìyàwó yóò fẹ́ yìí òbí ẹ kèèkè òbí yín mọ́ra yín ẹlòmíì ìjọ ẹgbẹ́ bá bímọ lòbí ẹlòmíì tó ń pàdé ara wọn gbogbo yìí èsì láyé John Taofik Salau ẹ káàbọ̀ gbogbo yìí èsì ní ayé ọjọ́ òun rèé ẹ̀yẹn wo wọn bàbá ara ìran ìyá ara wọn máa ń fẹ́ra wọn dọjọ́ alẹ́ ni ìyàwó Yorùbá bí wọn kọra wọn náà o àwọn bẹ́ẹ̀ bá kó ìyàwó ogún lẹ̀ láyé ọjọ́ òun bóyá ẹyọ kan àbí méjì lẹ́ẹ̀rìwó kọra wọn nísìnyí ẹ kó ìyàwó ogún lẹ̀ yẹn ṣe ẹ sì rí wí bóyá bíi 15 nínú rẹ̀ wọ́n ti kọra hàn lẹ̀ àbí kó tó jẹ́ wútò ẹ̀gbọ́n rẹ̀ ni yé mọ́
o ọmọ ìyá mi èmi náà kí ọ o Taofik Bayo Salau èmi náà kí ọ dáadáa ọmọ ìyá mi o ọmọ ìyá olóbì sálàáfíà ni wàá rí báwọn torí wíwútò bí wọ́n ṣe mọ ẹ̀rì hàn ya wíwútò ilé ọmọ mi kú kèsì ìyá bàbá lè mú ṣe rán ibẹ̀ nìyẹn takú sí ibẹ̀ nìyẹn wíwútò síbi yìí òkúkú ti bímọ kòkò sí kinní kan torí wí wọ́n máa ń ro àjọṣepọ̀ bí wọ́n ti ṣe jọ bẹ̀rẹ̀ bóyá òbí sí òbí àmọ́lé ayé ìsìn èmi là ń rò mọ́ rárá kèsì ìgbẹ́ mi lọ́kàn mi òbí mi ìyá mi ló mú mi kọ̀ bàbá mi mú mi kọ̀ ọ́ ni àbí ìyá mi ló mú mi kọ̀ ọ́ ebi mo rí ọ níwọ̀ ọ̀hún tí wù mí mọ́nà kẹ́kẹ́ lókun mọ́ lọ nílọ rẹ àmọ́ àìwọ́ náà lè wá ní mi yóò bá títí wù ẹ́ ti wá lòmí ẹ́ ti wẹ́ lòmí ẹ́ ti lè wá lòmí àwọn ibẹ̀ yẹn bá kọ ọkọ lẹ̀ sẹ́yìn ègbèrí rẹ̀ sọ́gbé ebérí ẹ̀ náà ló ń bọ́ ọlọ́mọ nígbèrí rẹ̀ lẹ̀ èyí ti gbérí náà dání ni lóòótọ́ àwọn ìgbéyàwó mi bẹ̀rù yẹ wútò ó wà violence ẹ̀ mọ́ bínú àwọn ìgbéyàwó mi bẹ̀rù wútò ó jàgídíjàgán pọ̀ nínú rẹ̀ wàhálà àti ìdààmú ló kúnnú ìgbéyàwó mi irú ìgbéyàwó báyìí èyàn wí kí ẹ mọ̀ kọ́ra hàn lẹ̀ o ẹ mọ̀ sì mí gbọ́ torí ẹlòmíì kàn lọ́kọ ni láti àárọ̀ dálẹ́ inú ìbànújẹ́ ló wà báà náà ni ẹlòmíì ní ìyàwó látàárọ̀ dálẹ́ inú ìbànújẹ́ ló wà ẹ sì àdúrà èyí o dára kẹ́ ẹ tó gbéra ohun ní ìyàwó mi èrí ò bá yín kà dáadáa Mr. Ọlájídé Ọlálékan Olúṣọlá mèrí ìbéèrè mèrí kí ni yín kà dáadáa ìgbéyàwó mi kún fún jàgídíjàgan kẹmọ́ sì mí gbọ́ ìgbéyàwó bá ti jẹ́ wútò ẹni ìjà ẹni bọ́kọ bá tẹ̀sí wọ́kọ ń lu ìyàwó ìran bàbá mi mọ́ lu ìyá mi láyé ìjọ ìyá mi ò torí rẹ kúrò bẹ́ẹ̀ o àmọ́ láyé ìsìn ọlọ́mọ jẹ́ ká ara burú ikú ti bẹ́ẹ̀ jáde àmọ́ láti dẹ́kun irúkun báyìí kí máa di wútò ẹ̀rí kódà ìgbà yìí wàhálà ẹ̀ lúrẹ́ni ìyá àdíwọ̀ ẹ̀ po ni irú ìgbéyàwó báwọn èyí mọ́wọ́ sí wútò kan tẹ̀síwájú bí ìbá ti ṣàtúnṣe bọ́kọ̀ ìbá fẹ́ yí padà bí ìyàwó náà ìbá hàn fẹ́ yí padà kí wọn fira hàn lẹ̀ náà ni àmọ́ bó bá jẹ́ wútò ìyàtúnṣe ń bẹ yíkè sí wàhálà àmẹ́rìsì ló ní ilé ayé ìgbéyàwó mélòó là ń mẹ́rìtì lọ́jọ́ tòní ìyàwó mélòó ló ń mẹ́rìtì ilé ọkọ mélòó ló ń mẹ́rìtì ikùn ìyàwó rẹ̀ ń ṣe torí wí nígbà míì àtọ bó ti yẹ ká tọ̀ akàn òwò bèbè yàrá rẹ̀ pàápàá yóò lọ ayámbẹ nílùú òyìnbó ẹnì yóò fẹ́ gbàwé ló pọ̀ jù sọ níjẹjọ náà sẹ́ni yóò wá láti níyẹn bí yóò ti yá sékè ní gbàwé ní gbàwé so nígbà míì ikùn yóò yí ká nígbà míì òun ló fà á àmọ́ nígbà míì bá a bá rí àyè ká gbìyànjú bí àyè bá yọ kò wá láti tọ̀ bó ṣe yẹ ká tọ̀ òun ni mò ń gbà á níyànjú sí ràn mí àyè gbà á àyè yọ láti wítò ká béèrè sẹ́nìyà fẹ́fẹ́ ká wádìí sẹ́nìyà fẹ́fẹ́ ká mọ ẹni yóò mọ bá a bá rí àyè yìí ẹ jẹ́ ká gbìyànjú lérí rẹ̀ ọlọ́run ràn án lọ́wọ́ lérí ọ̀rọ̀ gbéyàwó àní rí ju báyìí lọ ẹ pàdé a lérí YouTube ní ti apá karùn-ún a sọ̀rọ̀ lérí apá karùn-ún lérí YouTube ká tó ti bí a bá parí sí lérí YouTube a continue ní orí Instagram so lérí ìgbésẹ̀ lẹ́ẹ̀karùn-ún ẹ pàdé a ní eré YouTube ẹ ṣeun gan ni.